ọ̀rọ̀ táwọn èèyàn fi síta ó lágbára ó kọjá sísọ báwo náà ṣe mú wá kí náà fi tó wa létí wọ́n ní àṣírí sẹ́nítọ̀ ẹ jẹ́ kí n yẹ̀wò dáadáa wọ́n ní àṣírí ìkan nínú àwọn sẹ́nítọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ó mà tú síta wọ́n ní sẹ́nítọ̀ tá à ń sọ yìí náà wọ́n ló ti fìgbà kan rí jẹ́ sẹ́nítọ̀ wọ́n tún ní mínísítà ni òun ni minister of works báyìí wọ́n ní wọ́n pe orúkọ onítọ̀hún ní honourable minister of works senator engineer David Umaya ọkùnrin ọ̀hún ni wọ́n sọ pé ó yan obìnrin kan jẹ sẹ́nítọ̀ tá à ń sọ yìí tó tún ti di minister of works bá a ṣe ń sọ̀rọ̀ yìí David Umaya òun ni wọ́n sọ pé ó yan obìnrin kan jẹ obìnrin yẹn ó supply ẹ̀ ní àwọn ọjà kan wọ́n dẹ̀ ní owó yẹn lé ní 300 million ó dàbí pé owó yẹn jẹ́ bí 304 million òun ni wọ́n pe owó náà ṣùgbọ́n nígbà tí obìnrin yẹn ń sọ̀rọ̀ ó ní bóun ṣe wá béèrè owó tí ọkùnrin jẹ òun ó ní mínísítà tá à ń sọ yìí ó ní tó sọ fóun ni pé kóun tó fún òun ní owó tí òun jẹ òun ó ló sọ pé dandan àfi kí àwọn máa fẹ́ra àwọn náà. So I gave him time. After 1 year and 8 months, I started asking him for my payment. While I'm asking for my payment, David is asking me out. While I'm asking for my payment, David is asking me to date him. I told him, sir, one day I got so frustrated. I said, sir, can you concentrate and pay me my money? Stop telling me about dating. You have told you I cannot date you. He became angry and hung up on me. The next thing, he sent me a message which is on my phone right now by David Umahi's number. Everybody that knows David knows this same number. He sent me a phone, an SMS that I insulted him. I will teach you a lesson for insulting me. I can show it to the whole Nigerians. I can show that text message to the whole Nigerians. He said, I will deal with you for insulting me. So that was it. Since that day, he blocked me. He never picks my call again. Sometimes if I ask for my payment, he will tell me that God is busy. I said, sir, have mercy on me and give me my money. Let me pay my children's school fees. He will tell me that God is busy. So he blocked me and he never took my number. So when I use another number and call David Umahi, that, sir, I'm coming to your state. And when I get to your state, I will block the government house. No vehicle will go in or out until you pay me. Do you know what David told me? David told me that if I get to a point, he said that I will not come out alive. I said, why wouldn't I come out alive? Are you not owing me? He said, what happened to those Nila engineers will also happen to me. That was the last time I spoke with David Umahi. So when my dad became sick, I needed to fly him to the US for proper treatment. I said, I have money. Why will I have money and be suffering like this? I started reaching out to David through other phones because he has blocked my number. He said, let your father die if he needs to die. That was what David told me. So when my dad died, I was so angry. I came on social media. Remember, all these years since 2015, I have not brought it to social media. When my dad, the day my dad died, and he was put in the mortuary, the next day I came on social media and started asking Nigerians to please come to my help, calling on Mr. President to plead with David Umahi to pay me my money. I am asking for my payment. My money is my right. I took risk with my staff to take this job to Ebonyi State. Shockingly, David Umahi sent policemen to my house. I just dropped my children off at school. Getting back, I've not even had my bed. They arrested me and brought me straight to Abuja here. And do you know the shocking thing? The most shocking thing I've ever witnessed in my life is David Umahi, right in my face, when he was brought for an interactive section with me by his boy in the police station, in the police force that he's using. Fakorode. David looked me in the eyes and said he has never met me. He said it yesterday. I have never met this woman before. I'm only meeting her for the first time. I almost died. David Umahi said he has never met me. I brought my pictures with David Umahi. I brought evidence showing me and David Umahi in his office as a deputy governor. Fakorede said, how are we sure this is real? God, I wait for Nigeria. I weep for Nigeria. I'm not weeping because of my money. I weep because the common man, the ordinary citizen, have no hope in this country. The country belongs to only the Nigerian politicians and their children. The resources of this country belong to only Nigerian politicians and their children. If they are not using you,
my dear, you are of no value to them. If they are not making use of you. ó lóun wá bi léèrè pé fífẹ́ra ẹni ó ṣe wá jẹ mọ́ pé a ta ọjà fúnra ẹni, ọjà láta fún yín, kí ló dé tẹ wá ń sọ pé kẹ́ tó sanwó? Kò ń ṣe pé mo ṣiṣẹ́ ilé fún yín o, mo supply yín ní àwọn nǹkan tẹ́ ẹ béèrè fún. Tí àbádẹ́ ní parọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló jẹ́ wípé tí wọ́n bá fẹ́ ra nǹkan lọ́wọ́ àwọn aráàlú, wọ́n á ní kan fáwọn ní proposal, kan jẹ́ káwọn ọmọ lísì nǹkan yẹn, wọ́n á dẹ̀ nìkan supply ẹ̀ sí ọ́fíìsì àwọn majority nínú àwọn olóṣèlú bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. DJ Babjay, agbọ́ kan náà tí Very Dark Man sometime kan pé ìkan nínú àwọn gómìnà tó sọ pé kí ọkùnrin kan supply àwọn mọ́tò, bí yẹn náà ṣe kó mọ́tò lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nìyẹn, tó ní bóun ṣe kó mọ́tò fún wọn tán, ó béèrè owó gbà tó owó tètè jáde nìyẹn náà ló bá Very Dark Man pé wàá bá ń pariwo ọkùnrin yìí, mo ti bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ obìnrin tí à ń sọ yìí. Obìnrin yìí sunkún jáde, ó ní débi pé lásìkò ìgbà tó ń fẹ́ sanwó iléèwé àwọn ọmọ táìmù kan òun tó pè é pé mínísítà, owó tẹ́ ẹ jẹ mí yìí mo fẹ́ sanwó iléèwé àwọn ọmọ. Ó ló ní báwo lọ̀rọ̀ tí òun bá sọ, ọ̀rọ̀ wo àní kàn máa fẹ́ ra àwọn kóhun tó sanwó. Ó ló ńlá ní ẹ gbàgbé fífẹ́, òun tí lóun ò lè fẹ́ yín, àwọn ọjà tóun tà fún yín òun ni kẹ́ ẹ sanwó ẹ̀, òun ò sọ pé kẹ́ ẹ dáṣe òun lówó. Ó ní bó ṣe kàn ti fún ọmọ létí nìyẹn. Ó ní lọ́pọ̀lọpọ̀ ìgbà lòun ti pèpè ìgbà tó yá ó tún rẹ bàbá òun fẹ́ fly bàbá yẹn lọ sí abroad fún ìtọ́jú. Olùbá tó pe mínísítà báyìí ló máa ń ṣe bàbá tó bí òun. Ọlọ́ sọ pé tí bàbá yẹn bá lè kú kó kú, nǹkan tóun sọ fún ẹ ń kọ́. Ó ló nírú èèyàn wo lẹ jẹ́, àní ẹ má tiẹ̀ bí òun léèrè tẹ̀ ń sọ ìmọ̀ọ́sẹ̀. Ó ní bí mínísítà David Umahi yẹn bó ṣe rí block nọ́mbà wọn láti gbà yẹn nìyẹn. Ó ní láti gbà náà tóun bá wá ń fi nọ́mbà mi pé tóun sọ nǹkan tóun kojú fún un, ó lọ́ọ́ sọ pé àní ní tóun sọ yẹn náà ni àìṣe pé bóyá ó dé tòun òun ò ní fún lówó yẹn nílùú tó lọ́ba tó níjòyè. Ó ní nígbà tó wá yá lòun wá sọ pé bàbá àwọn ọjọ́ sì ti kú báyìí o, ẹ fóun lówó kóun lè rí ó ní síbẹ̀ kò fóun, lòun bá fi jáde sí social media lòun fi wá pariwo. Ó ní ìyàlẹ́nu sí òun, ó ní mínísítà ìbá sọ pé òun ò fojú kan òun rí báyìí. Ó ní kó tó di pósọ̀ yẹn òun ti lọ bá níbì kan rí tí wọ́n jẹ́ kóun rí. Òun tún fi nọ́mbà míì pé tí ẹ bá fóun ní owó tẹ́ ẹ jẹ òun máa wá sí government house o, tóun dẹ̀ máa blọ́ọ̀kì gbogbo ẹnu géètì, mọ́tò kankan ò ní wọlé kò dẹ̀ ní jáde. Ó ló sọ fóun pé tó ń bá dán wò ẹ̀mí ìhun lọ sí i. Lẹ́sùpá ajẹra ẹni lówó. Ó nígbà tó wá rí i pé òun ti ń gbé ọ̀rọ̀ yẹn jáde lórí social media, ó ní bó ṣe di nǹkan tó ní kí àwọn ọlọ́pàá kan wá gbé òun nìyẹn. Àwọn ọlọ́pàá ti gbé ọ̀rọ̀ yẹn lé débi pé wọ́n jọ wà ní conference room ní Àbújá. Tí obìnrin bá láǹfààní àti súnmọ́ David Umahi ní ọ̀fẹ́ lè máa yá jẹ, ṣùgbọ́n wọn jẹ́ kó súnmọ́. Ọpẹ́lọpẹ́ Comrade Sowore tó náà ti bá wọn dá sí i. Ọ̀rọ̀ náà ti di nǹkan tí wọ́n gbé lọ sí kóòtù báyìí. Wọ́n ní tí mínísítà yẹn tó promise obìnrin yẹn ni wípé òun máa deny ìdílé pé àlóhùn ò rí rí. Obìnrin lòun wá kó fọ́tò táwọn jọ yà hàn àwọn ọlọ́pàá àtọ̀pọ̀lọpọ̀ chat táwọn ti ní. Ó láwọn ọlọ́pàá tó ń bí òun léèrè pé báwo làwọn ṣe máa mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ ni nǹkan tí òun fi hàn àwọn. Ó ló wá rò pé àbáwọn ilé ìfẹ́ sórí ibú ni ẹ ṣe ní fọ́tò èmi àtonítọ̀hún tí mo fi hàn yín kẹlẹ́ tó rò pé bóyá rọ́ ni chatting wa lélẹ̀ àbí nọ́mbà ẹ̀kọ́ yìí ni. Ọlọ́run ló ní kíró àwọn Comrade Sowore kí wọ́n dá sí i. Ọ̀rọ̀ náà di nǹkan tí wọ́n ti gbé lọ sí court. In tó dẹ̀ jẹ́ plan wọn ni pé kán lè lọ remind obìnrin yẹn ibi tí ó kàn wá gbére nìyẹn. Ẹ ní mọ̀ pé aláìṣẹ̀ òun lẹ́ni tí wọ́n gbé. Ibi tá a wá lọ ń bẹ̀ ni pé Sowore tẹ̀lé obìnrin ìdélé ẹjọ́ níbi tóun àti David Umahi níbi tí David Umahi gbé lọ. Àmọ́ ọpẹ́ àti ìdùnnú tó wà ń bẹ̀ ni pé ilé ẹjọ́ ni wọ́n lè remind obìnrin yẹn pé kó tiẹ̀ kó máa lọ ilé ìlàwé àtàlàfíà kán wá máa ro ẹjọ́ yẹn láti lé.
plan tí wọ́n sọ pé sẹ́nétọ̀ yẹn tó tún ti di mínísítà sí tó ní fún ni pé ó fẹ́ remind ẹ̀ kó dẹ̀ wà ń bẹ̀ lọ gbére àwọn èèyàn ní mọ̀ pé aláìṣẹ̀ òun ló wà ń bẹ̀ ibi tá à ń lọ lórí ètò lẹ́nìí nìyẹn o mo kàn ní kí n sáré yan fún yín kó tó di pa kí yín oníkálukú á lè máa gbáradì ẹ lè mọ ibi tí à ń lọ lórí ètò wa tá a gbé wá lẹ́nìí. ẹni tó ti fìgbà kan rí jẹ́ sẹ́nitọ̀ David Umahi ó tún ti di mínísítà bá a ṣe ń sọ̀rọ̀ yìí David Umahi ọ̀nà wo lẹ́rù pé a fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ gbà lórí ètò lọ́sàn yìí torí pé obìnrin yẹn ìgbà tó obìnrin yẹn kọ́kọ́ sọ pé ó jẹ òun 300 million nǹkan tí àwọn èèyàn kọ́kọ́ rò nígbà yẹn ni pé bóyá bíi housemaid ilé tó wá jẹ́ pé gbogbo iṣẹ́ tó ti ń ṣe é bọ̀ láti àìmọye ọdún pé bóyá kò tí ì rówó yẹn gbà wọ́n ṣe bí ló ń sọ in fact mo ti rẹ́ tó ń sọ pé èló ni wọ́n san fún housemaid tó fi wá di pé wọ́n jẹ́ ní adúrú owó tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn tó fi wá di pé wọ́n jẹ́ ní adúrú nǹkan bíi 3 million later lóbìnrin yẹn wá ṣàlàyé pé òun supply ẹ̀ láwọn goods and services ni o ó béèrè àwọn nǹkan yẹn òun dẹ̀ supply ǹjẹ́ kó sanwó wọ́n ní ilẹ̀ tó ti fìgbà kan jẹ́ sẹ́nétọ̀ yẹn tó jẹ́ pé mínísítà tó ní bá ṣe ń sọ̀rọ̀ yìí pé ló bá sọ pé àfi káwọn máa fẹ́ra àwọn kó tó di pé ó máa sanwó ẹ̀ fún owó ọjà tóun máa tà fún yín lòun béèrè kò ń ṣe pé òun béèrè pé kẹ́ fún òun lówó oúnjẹ ó ṣe wá di nǹkan tẹ́ máa fi ọ̀rọ̀ ọjà tẹ́ máa fi wé àfi kó máa fẹ́ yín òun ti sọ fún yín pé kẹ́ gbàgbé òun ò lè fẹ́ yín sẹ́yìn oríṣiríṣi nǹkan ló fi dẹ́rù bà ní tó wá burú jù ó ní lọ́jọ́ burúkú ṣùgbọ́n mímu lọ́jọ́ tó wá fi àwọn ọlọ́pàá tó ní ká wá gbé òun ó ló wá rò pé ẹni tó jẹ òun lówó tí ò tí ì fún òun lówó tóun sì ń béèrè owó òun lọ́wọ́ ẹ̀ tí ò dẹ̀ tí ì fún òun irú onítọ̀hún ló tó wá ní ká wá fọlọ́pàá gbé òun ó sì tó láyà ó tún ní ká wá fi ọlọ́pàá ká wá fi gbé òun you have to pay. I referred my lawyer detail to you. Èwo lọ̀rọ̀ lọ́ọ̀yà nù tọ́lọ́mọ̀jà irú mẹ́sẹ̀gì wa lélẹ̀ àbí ọ̀tọ̀ níbi ẹ fẹ́ sẹ́ndì ẹ̀ sí ni. talẹ̀ tún ṣẹ̀ báyìí alájí. èmi ti ẹ̀ ṣe èèyàn nǹkan èèyàn mà àwọn tó ń bínú mi ni àwọn kan ń bínú mi. àwọn wo lẹ tún ti fọ̀rọ̀ ẹnu lẹ ti fi. bíbẹ̀ pé mi ìsọsọkú sọ. àìbí náà mọ. ẹ sá mọ̀ mí dáadáa. àbẹ́ ẹ̀ mọ̀ mí. mo mọ̀ yín délédélé. nọ́mbà ẹ̀ nìyí àti ti lọ́ọ́lì màmá fẹ́ jọra wọn ẹjẹ́ ìwé dáadáa ná. wọ́n ní èwo alẹ́ rí òfò tẹ̀ èwo lẹ̀ rí òfò tẹ̀ rí gan. ẹjẹ rẹ́rìn future lẹ̀. alájà bùnmi ẹ wá kìlọ̀ fún díje bá jẹ o. irú ẹ̀rín wo. ẹ̀rín future. gbogbo ẹ̀rín tó yẹ kẹ́ ẹ̀rín gbé bá darúgbó ẹ̀rín tó yẹ kẹ́ ẹ̀rín gbé bá dàgbà. ẹ jẹ́ kí n wọ future lọ. ẹ má fi mi ti ẹ̀yẹ mọ́jà rí. nọ́mbà yẹn jọ. ó wá yẹ pé birthday gift yín kóòtù láti wà. birthday gift tèmi lẹ́ lọ. kóòtù la nba àtọ́tí lọ́rọ̀ lọ́ọ̀yà. ẹ wà lọ pín birthday gift tèmi kóòtù. ó wẹ̀ pé jọ́ọ̀jì la máa padà fún ní gbogbo birthday gift. wàláì ìní kíyín mọ́. èmi mo gbé yín lọ kóòtù. èmi lè ṣe díẹ̀ lẹ́ ń wá díẹ̀ ní àpapọ̀ àdodo. ìbọn yẹn kẹ́ ẹ mọ pítì mi ni. kí n pítì yín ẹ̀yin pítì àwa lẹ́ni yàtsà àwa lójú títì. èwo tí ẹ ní gan. ìyá fẹ́ lọ ra ewédú ẹ̀yin lẹ́yìn sì wọ́n lọ báwo lẹ́yìn dẹ̀ ṣe jẹ́ sí wọn. kí ni ẹ kọ ẹ gan. honey greetings you family members you and my. ẹ tún ti fẹ́ ẹ sọ̀rọ̀ sí pé lọ́ọ̀yà wà lọ́wọ́ sàlẹ̀. wọ́n kọ́ lọ́ọ̀yà wọ́n type lọ́ọ̀yà. wọ́n ta lẹ́wà kò sí wàhálà ẹ pè bẹ̀ yẹn tán. my greetings you family members you ẹ̀yin ìyá rere nǹkan rẹ̀ wọ́n sàkí àwọn ìyá alálùbáríkà tó pọ̀. bẹ́ẹ̀ni. and my tuẹ. láìsè Kiss Daniel mo ń gbọ́ yín o. mo kí. ó ti àárín yẹn ó ti yé mi twins ni màmá kọ. mo kí àwọn tuẹ. ẹ kí àwọn tuẹ kò sí wàhálà. honey and my wonderful gracious tuẹ. wọ́n kọ́ ni Kiss Daniel sí lẹ́yìn ni o. wọ́n ní tuẹ. màmá kọ tuẹ. bẹ́ẹ̀ ni wọ́n wá ní please you stop òyìnbó yẹn ti yé mi alájẹ kò ní disturb lọkọ stop disturbing o ti yé my tuẹ bẹ́ẹ̀ni my tuẹ
wọ́n wá ní my twins ni màmá kọ. wọ́n wá ní if you need their birth certificate to prove that they belong to me. Kò sí mi nínú orin tí a jáde. To belong to me. Me. Kí n láì ṣe mi ní mi jíjí. ẹ bẹ́ẹ̀ pé mi raise to power 3 rẹ̀. Ẹ̀mẹ́ta ní ẹ̀kọ́. Ọ̀hún ẹlẹ́mẹ̀ta lọ́kàn mi. Àwòdà. Wọ́n wá ní I will forward my. Ẹni pẹ̀lẹ́. Níbi tá a dé ẹ̀bẹ̀ tí ń tọ́nà wá. I will forward my lawyer details. ọwọ́ lọ́ọ̀yà ni gbogbo ẹ̀ wà. Ẹ̀yin fúnra yín ni kẹ́ wa mọ́tò lọ bẹ̀. So you can get them from him. But know that tẹ́ bá lè dọ́dọ̀ lọ́ọ̀yà. You will have to pay in dollar. Lọ́ọ̀yà kọ́bọ̀ kò lè rí gbà kọ́bọ̀. Màmá kò tiẹ̀ nídìí kan sanwó tẹ́ rí birthday gift ká. Ẹ mọ bí ọkọ olúwa rẹ ò tí ì balẹ̀ tẹ́lẹ̀ tó ẹ dákun ẹ bọ ewu tí ẹ wò jíjẹ ẹja mọ̀ lọlé àṣetò mọ́ ẹja mọ̀ lọlé. Ibi tá a ti máa lọ ṣe birthday yìí kó má jẹ pé ẹ̀yin fúnra yín lẹ máa wọ́ra yín lọ kóòtù pé inú kóòtù ọ̀la láti máa ṣe birthday. ẹ mọ tó pa lẹ́rìn ìgbà ẹni kọ́ wọ́n yẹ pé jọ́ọ̀jì lákòó ogun ẹ̀ mo bẹ́ẹ̀ ni pé. Ní ìlú ẹ̀ kó jọjọ́ kínní o àwa náà la gbé wọn wá ṣẹ́wárí o níta máa fi béèlì wọn náà ni pé kọ́ lè bá mẹ́nu mọ́. ẹ jẹ́ à celebrate ẹ̀ bí. Gbogbo tó yẹ ká kó fún wọn a kó fún yín church. Èyí ni jọ́ọ̀jì tẹ́lẹ̀ bá fẹ́ ṣòfò ẹ bá kó jẹ́ kó fún yín. Ẹ bá kó tán kó fún yín gbogbo tá a bá máa rí lẹ́yìn ẹ̀jẹ̀ rí. ẹ̀jẹ̀ kọ́ bàjẹ́ pé pèmí ni ọ̀pá yín. Aki DJ Babji ọ̀rọ̀ yín sú mi Aki mama Akiya Beji ọ̀rọ̀ yín sú mi Akiya Beji mama dáadáa yàtọ̀ sọ̀rọ̀ David Umar ta fẹ́ sọ̀rọ̀ ẹ̀. ìgébùlà náà wo mo ti fi jọ David Umar báyìí èmi ń David Umar ní. bí mo ṣe ń wò yín David Umar tọ́yìn obìnrin kan jẹ ẹlẹ́jọ́ lójú rẹ̀ èmi ò mi ni ẹ̀yìn mi jẹ lọ́nà wo ẹ sì tún parọ́ mọ́ mi lójú korojú. Kẹ́ DJ Babji kẹ́ ẹ ní lọ́ọ́lì màmá ló bí nítorí Ọlọ́run tí ó sì jọ yé wa. Alájì láàrin èmi àti yín ẹ jẹ́ kó jáde látẹnu yín pé màmá ń parọ́ pé àwọn lọ bí wa wọ́n ti bọ́ọ̀ lọ sọ síbẹ̀ yẹn pé tí ẹ bá fẹ́ rí birth certificate. ẹ bá fi tì mí iwájú ni. ṣé ẹ̀wọ̀n sọ́sọ́ fún yín pé wọ́n fi tì yín síwájú. ẹ fi tì mí iwájú ni. ẹ̀wọ̀n pé gbà mí wà tó jẹ́ pé èèyàn máa fẹ́ lọ police station fẹ́ lọ report tó dẹ̀ jẹ́ wípé fúnra rẹ̀ báyìí ó máa sin rẹ̀ dé ó máa dé kíní ni o ó máa dé police station tó bá dẹ̀ ti kọ tó ti rojọ́ tán wá dẹ̀ ní ó mọ̀ kó ṣẹlẹ̀ máa bọ̀ lẹ́yìn kanta wá tán kíní ẹ̀ kọ. Mr. Alaba láti UK ẹ káàbọ̀ sórí ètò jàre. fúnra rẹ̀ báyìí ló máa fẹ́ so ẹ̀yin ti tẹ́ bá lè dọ́dọ̀ lọ́ọ̀yà látọ̀dọ̀ lọ́ọ̀yà. ẹ ní lọ́ọ̀yà. látọ̀dọ̀ lọ́ọ̀yà. lọ́ọ̀yà oníhàn. kóòtù là ń lọ straight. lọ́ọ̀yà oníhàn láàrin mi àti yín ṣé ẹ pé tí wọ́n rán yín wá fún ṣé ẹ pé jẹ̀bi lè ń jà. ẹ̀yin lẹ́tọ́ fẹ́ kọ́ lọ́ọ̀yà ń jẹ́. ẹ̀yin ní lọ́ọ̀yà oníhàn. nígbà tẹ́ ẹ̀ ṣe Kánú. Nnamdi Kanu. nígbà tẹ́ ẹ̀ ṣe Kánú. lọ́ọ̀yà èyí ni ẹ mọ̀ ṣiṣẹ́ yín ṣùgbọ́n ṣé ẹ pé ó lè lẹ́fẹ̀ẹ́ jà ṣé ẹ pé tí ò ṣẹlẹ̀ ẹ fẹ́ tọ́ọ̀nù rẹ́ẹ̀dì sí wáìtì ni. mo máa ń láìkì ṣẹ́rí mo láìkì fíìmù yín. ṣé lóòótọ́ ṣe ẹ̀sìn láìkì mo ṣe ń sọ yẹn. Ọlọ́run kò ṣe ayé bọ̀bọ̀ ti ṣe bẹ́ẹ̀ de kọjá. ẹ̀yin náà sì ti gba fóònù bẹ́ẹ̀ de ti yín ẹ ti bọ́ ń bẹ̀ sókè mo ti gba kámú. bẹ́ẹ̀ de ọdún tó lọ́dún ẹ fẹ́ kí tọdún ìdún àná olúwa gbógun tẹ ti ń gbógun tì ẹ̀yin fúnra ilẹ̀ gbógun fìjà fún ẹ ti ń bá mi jà. kò sẹ́yìn kọ̀ọ̀kan tó bá yín jà yín lẹ̀ wọ́n tí ò yẹ kẹ́ ẹ̀ wá ta ló ń bá yín jà sí. ẹ̀yin ni ẹ̀yin méjèèjì àti díje àti kí ló kọ̀ kejì tí kùsùkùsù mú lẹ́nu yóò àwọn alájàbùnmi náà sì rè wọ́n mọ̀ jáná ẹ wò ṣé tẹ bá rí. àjáná sí làwọn. yẹra alájàbùnmi wàláì wọn ni ló bá ta alájì you better be careful egungun be careful ṣẹgbọn kan. alájàbùnmi àwọn tún wọ́n nù yín o. àwọn ní takure lọ́lí màmá ajáná sì ni wọ́n. àwọn tún wọ́n nù yín ni o wọ́n dẹ̀ mọ̀ pé bí tẹ́ ẹ dé yìí ebi nǹkan lọ́ọ̀yà kan ẹ tún rẹ́dí àti bá lọ́ọ̀yà jà. mo fẹ́ sòtọ̀rọ̀ fún lọ́ọ̀yà ni. ẹ bẹ bó. lọ́ọ̀yà. òun ni kálù fi sọ fún lọ́ọ̀yà pé if you know what you are doing. show me the law. bá a níjọ àbílẹ̀ lọ́ọ̀yà ni ẹ ń pè yín
ẹ̀kẹ́ yín irọ́ ló kún bẹ́ẹ̀. Ṣé lójú ti yín ọ̀tún jókòó yìí sọ̀rọ̀ tó jókòó yìí ọ̀tún jókòó tó wọn méjèèjì ṣé wọ́n dò mọ́ lọ́lí màmá lójú ti yín. Wọ́n sì rẹ́yìn náà bọ̀ yìí náà ń bọ̀. Ibẹ̀ náà ni lọ́ọ̀yà máa ti sọ fún yín pé ǹbẹ́ yìí ní DNA tẹ̀. wẹ̀ gọ́bù tèmi máa ń bọ̀ àlè kódà gẹ lọ́ọ̀yà gan gọ́bù mi ọ̀sẹ̀ tó bí lọ́ọ̀yà. Ìyá tó bí lọ́ọ̀yà kápẹ́ kì í ṣe ìyá tiwọn gan ló bí wọn. Lọ́ọ̀yà ò ní rẹ̀ ǹjẹ́ ìgbéyàwó kọ́ ló bí ẹ̀yìn gan. Ó tiẹ̀ dà lẹ́wọ̀n pé tí màmá bá ti withdraw kéèsì tiwọn tọ́sí ní lọ́ọ̀yà o ìjọ ẹ̀ ká fi ṣe bẹ́ẹ̀dẹ̀ gíta ká fi ṣe bẹ́ẹ̀dẹ̀ fún wọn àkó fún yín o lọ́ọ̀yà máa ní òun ti gbọ́ o ẹ̀yẹ́ máa lọ́ọ̀tì àtẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ tiwa. àyè lọ́ọ̀yà ẹ̀wò kọ́ bọ̀ ẹ̀ nígbà ẹ̀yin náà wo orí yín sórí yín orí mọ́mì ti yín kan orí yín yóò ṣé irú orí tí mọ́mì ṣé bórí èèyàn ṣe máa rí rè. alájà ṣe ń gbọ́ o. alájà wọ́n ní mo mọ̀ láyà o. Lọ́ọ̀yà ẹ wo imú yín ṣé bí mo mọ́mì yín ṣe rí. ṣe sọ pé bàbá yín gan ló fi. Lọ́ọ̀yà ọkọ rẹ kí lẹ fi àṣẹ báyìí. Ọyẹ ẹ̀sùn tẹ fi àṣẹ. ẹ̀yin fúnra yín lẹ máa sọ pé. lọ́ọ̀yà ń tèmi fẹ́ kẹ́ ẹ̀ ṣe sọ fún yín ẹ wá máa lọ lé yín. So eléyìí ẹ̀yin máa sọ fún lọ́ọ̀yà wípé kí lọ́ọ̀yà máa lọ lé. ká máa lọ lé ni ibo lẹ́yìn ń lọ. ebi wọn bá mi lé tọ̀dọ̀ mi ní èmi ọlọ́mi kankan èmi ó jókòó mi wà náà ni àyè lọ́ọ̀yà á máa pàdé létà. tó DJ Babji irú àwọn èèyàn tí wọ́n rí báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pọ̀ tó jẹ́ pé wọ́n máa ń fi ìyà jẹ àwọn tí ó jẹ́ pé wọ́n sì ní power. Ìgbésẹ̀ àwọn ọlọ́pàá láti jẹ́ kí irú mínísítà báyìí rán àwọn ọlọ́pàá kan lọ gbé obìnrin yìí lọ́nà àìtọ́ torí wọ́n ní òfin òfà àyígbà kéèyàn lo agbára ẹ̀ kó dẹ̀ fi ọlọ́pàá gbé èèyàn lọ́nà àìtọ́. Bẹ́ẹ̀ni n ta gbọ́ nìyẹn. pẹ̀lú pé ó supply ẹ̀ ní ọjà ni kò ń ṣe pé bóyá tiẹ̀ bá ṣe bóyá bíi cleaner ó wá kó ọjà fún lókọ̀ láti sanwó fún pẹ̀lú gbogbo ohun tó sọ ó tó fi kú threatening ẹ̀ at the end ó padà di tó gbé lọ sílé ẹjọ́ kan lọ remind ẹ̀ but Ọlọ́run ló ní kí gbogbo àwọn tó jẹ́ àwọn activists bí àwọn Sowore nǹkankan kí wọ́n dá sí i wọ́n náà ti tú obìnrin náà sílẹ̀ pé kọ́mọ wá láti ilé wọ́n lé ní ọkùnrin bá sọ pé kán wo orí fóònù òun o wọ́n ní òun àti obìnrin yóò ríra ó lọ ní obìnrin yẹn lòun ní rí òun rí obìnrin yẹn lòun wá rò pé nílùú tó lọ́ba tó níjòyè kéèyàn sọ pé òun ò fojú kan ládùúrú pictures táwọn jọ yà ládùúrú messages àwọn tó wà lórí fóònù ó ní làwọn ọlọ́pàá bá ní bó làwọn ó ṣe mọ̀ pé gbogbo ohun tó fi hàn àwọn yóò tọ́ nígbà bóòtọ́ ni fọ́tò èmi àtẹ David Umar tí mo supply abẹ́rẹ́ ìjọ rémi abẹ́rẹ́ ráwọn chatting wọn náà làwọn ò gbà. Ibi tí mo wá ń lọ kápẹ́ Sowore ọ̀wá dìde tí wọ́n lọ remind obìnrin yẹn lọ́nà àìtọ́ wọn ní mọ̀ pé aláìṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orú wọn dẹ̀ kùnú ọgbà ẹ̀wọ̀n ẹ jẹ́ á mú ọ̀rọ̀ yẹn láti bẹ̀ DJ Babji. Alhaji Quadri Hamza. ẹ má pè mí torí ẹ jí sàbòsí mi. mi sàbòsí ẹ sàbòsí mi ní ìfẹ́ kẹ́ kí mi. ẹni pé màmá wà lórí ìlà wọn dẹ̀ ń gbọ́ wa. a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn pátápátá. èmi nìyẹn. sẹ́yìn ni gbogbo èèyàn. mo mọ̀ ń jọ gbogbo èèyàn lójú mi. ẹ jọ gbogbo èèyàn. láì ṣe gbogbo eléré. sẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà ó ti sú wa débi wípé àmọ̀yàn nínú ẹni tó tiẹ̀ àmọ̀ bóyá ìjọba ló ń fìyà jẹ wa ni bóyá wa là ń fìyà jẹra wa. Ara wa tí mo dẹ̀ ń sọ yìí náà kì í ṣe pé bóyá in person pé bóyá èmi mo ń fìyà jẹra àwọn ẹlòmíì wà àwọn ló ń fìyà jẹra wọn in person. bẹ́ẹ̀ nítorí pé fúnra rẹ̀ ló ń fìyà jẹra ẹ̀. ló ń fọwọ́ àwọn kan wà bẹ́ẹ̀ irú kan tálàjì ń ṣe kò sẹ́ni tó hate wọn bọ̀ àwọn ló fọwọ́ ara wọn fa. ẹ̀yin tí ẹ hate mi náà ká ń parọ́ ndé ní parọ́ fún ẹ hate mi. lọ́nà òun ó sì ti pẹ́ tí mo ti gẹ́ẹ̀tì kiri o kì í ṣe ìyàtẹ̀ ayé bọ̀bọ̀ ni. ẹ tó ṣe débi pé lọ́lí bàbá tẹ́ pé wọ́n hate mi tẹ́lẹ̀ ẹ tó ti jẹ́ ní o hate mi. ọ̀rọ̀ yìí ti yé mi báyìí. àmọ́ tọ́rọ̀ bá ti di ipò tìrí bẹ́ẹ̀ yẹn olúwa rí ọ̀rọ̀ àfilẹ́ ọlọ́run lọ́ọ̀ni. ẹ fi jà fọlọ́run jà. olúwa fi jà fọlọ́run jà ni. ẹ fi jà fọlọ́run jà. mo yà fọ lẹ́rán. sẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà ti di wípé ẹni tó bá jẹ̀bi gan tó dẹ̀ jẹ́ wípé ó lówó. òun ló máa jàre. òun ló máa jàre. yóò mọ kódà ní kíákíá. àmọ́ ń tẹ́sán ò jọ mí lójú Alhaji kò jọ mí lójú rárá o àmọ́ ojúgbà mi ti fún àwọn ọlọ́pàá Nàìjíríà they are so useless ẹ má bínú pé mo lo òyìnbó yẹn wọ́n useless
torí wọ́n máa sọ pé ẹrú kan ló máa ń múni gbúgbẹ ẹrú eléyìí ti di wípé gbogbo wọn pátápátá eléyìí ò ń ṣe pé èèyàn kan torí lè sọ fún mi pé gbogbo yín tẹ wà nínú ọ́fíìsì àbí nǹkan kan mọ bẹ́ẹ̀ ṣe lè ṣe investigation àmọ́ torí pé ó ti jẹ́ pé high degree person kan torí ó ti jẹ́ minister ṣé Amẹ́ríkà tẹ́ ń lọ àwọn ìlú òyìnbó tẹ́ ń lọ ṣé bó ṣe ń ṣe lélẹ̀ ẹ tẹ̀ sọ wípé ẹ fẹ́ kí standard wá dàbí standard òyìnbó ẹ dé ẹ sọ pé look at this a máa fira wa wé àwọn kan ẹni tẹ́ ẹ dúró tẹ́ ń fira wa wé àwọn kan yẹn ṣé kìí ṣe èèyàn bíi tiyín ni wọ́n ni ṣé kìí ṣe èèyàn bíi tiyín ọpọlọ yín kú débi wípé ẹ mọ̀ wípé wọ́n oppress èèyàn ẹ dẹ̀ mọ̀ ẹ dẹ̀ ṣòótọ́ ẹ dẹ̀ ṣòdodo alájì ìdí tí mo fi ní kò jọ mí lójú ìtọ́ fi lè múra mọ́ ní kékeré lọ́jọ́ kìíní àná tó sì tún sọ wípé afurasí suspect afurasí èèyàn sọ wípé òun lòun pa èèyàn sọ wípé òun lòun ṣe pé òun ṣàwo òun lòun pa afúsá ẹ wá sì ń lo afurasí ẹ sọ wípé ọ̀daràn ẹ lẹ́ni tó ṣẹ̀ ẹni afurasí àṣìṣe investigation investigation ni olórí burúkú wo lẹ́yìn ìgbà tó ti jẹ́wọ́ fúnra rẹ̀ lẹ́yìn ìgbà tó ti jẹ́wọ́ pé òun lòun ṣe ẹ wá sì tún lo afurasí mo ti ẹ̀ kọ́kọ́ ń wò bóyá àwọn akọ̀ròyìn lọ ṣe mistake ni. ẹnì kan repeat láìmọye ìgbà. bọ́ àwọn akọ̀ròyìn yẹn ní ìdáwọn ọlọ́pàá pè ní afurasí suspect. mo